alágbàwí ẹ̀dá wọ́n fá ẹ̀kọ́tò wà dá sí kótó wà dá sí òde nàìjíríà kótóró nàìjíríà kótóró àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà bẹ́ẹ̀ yìí ẹgbẹ́ náà lè tó fún wọn ṣe tó kó lè pọ̀ ṣoṣo ní ọlọ́run gbogbo ọdún kù ẹ̀mẹ̀wà ni wọ́n ṣe elédìmọ̀lì ni elédìmọ̀lì àti wọ̀n lẹ́yìn àríwáyé ṣe àtọ́tọ́ ọdún yìí àti tẹ̀mí ìgbà kan ní ọ̀làlà àwọ̀ ọ̀bẹ bí àwọ̀ bẹ́ẹ̀ àwọ̀ ọ̀bẹ bí àwọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ ọdún yìí ọ̀bẹ ọdún yìí àtúnṣe tẹ̀mí ọ̀làlà wọláwọ̀ ọ̀bẹ ọ̀làlà àwọ̀ ọ̀bẹ ọ̀làlà ọ̀bẹ àtúnṣe ọdún yìí ó àtúnṣe tẹ̀mí ọ̀làlà àwọ̀ ọ̀bẹ òṣèlú ọdún yìí wà á tún ṣe tẹ̀mí wà á tún ṣe tẹ̀mí owó ìlú ọ̀pẹ ọtí ńlá fàdúrà lágbàbọ̀ láti lágbára kọjá lágbára jọ̀dá ẹ̀mí àwìn olùkókòtì okùn ọ̀tọ́ wá pátápátá inú kan ní wọ́n bá wà ní báyìí ìdájẹ́kọ̀ọ́ ọ̀nẹ́ o ọ̀dọ̀wọ́ ìlú ìlọ́pọ̀ o ìgbà kan ní èso níyà ìgbèríyà ọmọ olú kékeré ní ṣe èyí ajé láyé gbé lábẹ́ rẹ̀ àsọ̀rọ̀ àwọn ajé létí ọ̀làlùkẹ̀kẹ̀ ọ̀rùn nítorí ọ̀rùn mímọ́ni wọ́n kó wọn lọ sí ayé ọdún tẹ́jú ìjọba nípa wà lórí lórí wọ́n dé oṣù mẹ́rin wò wọ́n bá ní ajé oṣù mẹ́rin wò wọ́n bá ní ya oṣù mẹ́rin wò wọ́n bá ní ọmọ oṣù mẹ́rin wò wọ́n bá ní owó lórí ọba ìwọ́n wá mú alẹ́ ní ọ̀dà sísára ní wọn lẹ́yìn ìsúná wọn lásì ìgbàpọ̀ lọ́wọ́ sílé ìgbàpọ̀ lọ́wọ́ sọ́kọ̀ ìgbàpọ̀ lọ́wọ́ sọ́kọ̀ ìpẹ́pẹ́ kó lọ́kọ̀ wọn láti wá fún wa ayélujára wọn máa wò láyé ayélujára ẹ̀dá oníjẹ́ onáwó ayélujára òòlù náà jẹ́ gbogbo ẹ̀yìn tí wọ́n bí ẹ̀yìn náà wọ́n owó àwọn ẹ̀yìn wọn lẹ́yìn wọ́n gba ajé máa bọ̀ lọ́dọ̀ mi owó máa bọ̀ lọ́dọ̀ mi èmi ò lè nìkan ṣe é ayé èmi ò lè nìkan ṣe é ayé o ayé máa bọ̀ lọ́dọ̀ mi. ajá ní àlọ́kọ̀ wá ajá ní àlọ́kọ̀ wá wà kó wà tọ́ bí wọ́n kọ́ ní bàbá túlùpẹ́ bàbá túlùpẹ́ bàbá òdùkúkẹ́ bàbá òdùbalẹ̀ kábẹ́kẹ́bẹ́kẹ́ bàbá òdùkórí àjà bàbá òdùkórí àjà bàbá jígbó ìsàlápẹ̀lẹ̀ ọ̀hún wọ́n kò tẹ́ pé o wọ́n ní bàbá òkòdó rẹ̀ wọ́n ní bàbá òkòdó ní wọn wọ́n ní bàbá kó má jáyé orí ẹ̀yìn bá pé o má rìn ẹ̀yìn bá pé o má yan ẹ̀yìn bá pé o má jáyé orí ọ̀rọ̀ máa wọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ o bí a máa fi nà sí ọlọ́run àtàwọn àtàwọn ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ ọ̀hún ọ̀yẹ́yẹ ìbániwọ̀ náà rẹ̀ yìí wọ́n ìgbà ẹja tó bá dáa sọ wẹ́rẹ̀ ló pàmò ẹja rẹ̀ ọ̀hún ọ̀hún tó bá dáa ní sẹ́yà ìgbà tí kò rú tó bá dáa sẹ́yà òkúlẹ̀ ìgbà tí kò rú ọlọ́run ọ̀gá rẹ̀ kò yẹ́yẹ wọ́n wọ́n sáré rẹ̀ kiri ìbániwọ̀ ní orílẹ̀ ẹ̀wòrìṣà àpárẹ́ náà kò kórìíre òkè sáwò lọ́gbọ́n kan máa sáwọn ọ̀tá rẹ̀ pa àwọn ọ̀tá ìlú kórìíra dòkú ìlú náà wọ́n sọ́nà máa fún wáyé wàhálà òṣòjọ́ bíi wàbísẹ̀mí owó ọmọ àlàáfíà àti ìlera ajẹ́fún àkọ́dájọ́ níbẹ̀ àgbàgbé níbẹ̀ òtàlùdà níbẹ̀ bẹ́ẹ̀ ni wíwẹ́ pé bẹ́ẹ̀ làwùjọ pé màálù ìjọba wọn bẹ́ẹ̀ ló pé
ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àdúgbò àdúgbò ìfá ti gbọ́ ìlú ti gbọ́ ó ti bẹ́ẹ̀ láti aṣáájú ọ̀hún nílà. àṣẹ àbọ̀rí àbọ̀tíṣẹ́ ọ̀hún. tí mo wà káàkiri àgbáńlá ayé òní ní ọdún Ifá bàbá wa olóyè Ọpẹ́ Ifá Toríọlá ní ìpínlẹ̀ Èkó màláìkà ó máa jàdúgbò lẹ́bí bàlẹ́ a wà pẹ̀lú ọ̀rẹ́ tímọ́tímọ́ olóyè Ọpẹ́ Ifá wọ́n ní kí láti kékeré lọ sí jọ ń ṣe ọ̀rẹ́ ẹ̀ka sọ̀tà ẹ jọ ẹ ṣàpèjúwe orúkọ Ifá wọn. orúkọ tèmi ni Fátáyọ̀ Àtọ̀yá Babayẹmí. olóyè Ọpẹ́ Ifá sọ fọ́ọ̀rẹ́ tímọ́tímọ́ ní láti ilé ẹjọ́ sọ láti jọ́ tẹ́tí ń ṣe ọ̀rẹ́ yìí ṣé owó obìnrin àbí kọ̀ọ̀kan fàjà rí láàrin àti pé tẹ bá jàmbá rẹ̀ ṣe parí ẹ̀. owó lè fàyà sílẹ̀ láti fẹ́ ṣe kọ́ pápá. obìnrin ló lè fàyà sílẹ̀ àdúgbò láti kẹfẹ́ ìjẹ́ nígbà tá a rẹ̀ kéré kó má sọ ẹ̀kọ́ kẹfẹ́ ní ẹ̀rí máa sọ ẹ̀kọ́ tá a jẹ́ àjẹ́ máa ń jà náà jáwọ́ ìwé bábá báyẹ̀ níjọ́ kejì tó bá dọjọ́ kejì báwo ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n pẹ̀lú àwọn parí ẹ̀sìn àwọn kan wá kọ̀ọ̀kan sọ ìṣúwé ẹ̀ máa àjòkò parí ìjà lórí ìjẹ́ mi náà wá ọ̀kan sọ àdúgbò náà wá ọ̀kan sọ ìjọba parí. àwọn kan wà tó ń pè wọ́n ní gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọn ò ní gbàgbọ́ nínú Ifá jẹ́ ní ọ̀rọ̀ àti ọ̀tẹ̀lẹ̀ fún wọn. àwọn tí wọn ò ní gbàgbọ́ nínú Ifá wọn ò ní gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe láìpẹ́ ọba abárí ẹnìkan àti ẹni méjì nínú ẹ̀ bá wá sí ìgbàgbọ́ sí àná àti ìjẹta mo nígbàgbọ́ pé wọ́n bọ̀ nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lórí nǹkan tí yàn ń ṣe bọ̀ láti di bíi 24-25 years tájẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìpè òkú àjẹ́ tí ìpè ń lọ sókè díẹ̀ tó bá lóyún lórí látara Ọpẹ́ Ifá ọgbọ́n ìlú gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lọ́jọ́ ẹni ìgbéra lè fi ṣeré ọmọ òkú mọ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ òkú kò rí bàjẹ́ kò ẹjọ́ kò rí wàhálà bó ṣe ń gbé ilé ìgbà ẹ̀jẹ̀ kó dáa lọ àwọn adájọ́ ìrọ́lẹ́ àwọn náà sọ ìjọba babaláwo làwọn a ṣe ń bọ̀ lọ́tún lọ́tún ẹ̀kọ́ dára lọ àti ìjọba súnmọ́ ṣẹ̀ṣẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá súnmọ́ gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀. ẹ ṣe gan. orúkọ mi ni ìyáàfin Ifáṣọlá à ń ṣe ọdún Ifá Ọpẹ́ Ifá Toríọlá ló ń ṣọdún Ifá lẹ́nìí táwa fi jókòó yẹn. èmi aya Ifákẹ́mi Ifáṣọlá Apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà aya Ifágbèmí. ẹ̀sìn Ifá ó jẹ́ ẹ̀sìn tí gbogbo wa tí a máa ń dunnú sí gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe nítorí wípé àwọn míì máa ń wò níwò pé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kẹta bóyá abọ̀rìṣà àbí ẹlẹ́bọ ní tí kò dẹ̀ yé àwọn èèyàn pé kò sí abọ̀rìṣà àbí kò sí ẹlẹ́bọ kankan níbi kankan nítorí wípé Ọlọ́run Elédùmarè kan náà òun la jọ ń pè. inú tèmi máa ń dùn mo máa fi ń yangàn níbikíbi wípé mo jẹ́ ìyàwó babaláwo inú mi máa ń dùn mo máa fi ń yangàn in anywhere pé aya Ifá ni mí pé oníṣẹ̀ṣe ni tí n bá tún tún ayé wá màá tún yà sí ìdí ìṣẹ̀ṣe nítorí pé ìdílé tí wọ́n ti bí èmi gangan fúnra mi Ọlá Ògún ni mí Ògún là ń bọ nídìílé bàbá tó bí mi lọ́mọ ṣùgbọ́n ẹ̀sìn àjòjì tí wọ́n mú wá fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí àbí ìgbàgbọ́ kò jẹ́ kí kálukú wa mọ̀ pé ẹ̀sìn àbáláyé gangan òun lẹ̀sìn tó yẹ ká máa sìn tó ń kọ́ni láti yẹra fún wa ibi tó ń fi òye ilé ayé tó fi ń yé èèyàn tó máa ń jẹ́ ká mọ̀ pé iṣẹ́ ibi àbí ìwà ibi kò dáa tó láti máa wù. ẹ̀sìn ìṣẹ̀ṣe kò kí ń ṣe ẹ̀sìn tó fi ń ṣe ìkà. ẹ̀sìn ìṣẹ̀ṣe ó máa ń tọ́ni sọ́nà nítorí wípé láyé àtijọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe nítorí pé iṣẹ́ inú ẹ̀ nìkan ni wọ́n mọ̀ níṣẹ́ wọn ò mọ ẹ̀sìn tó wà ń bẹ̀ ṣùgbọ́n ayé tá wà ń sìn á ti mọ̀ pé ẹ̀sìn wà ń bẹ̀ iṣẹ́ wà ń bẹ̀ ẹ̀sìn tó wà ń bẹ̀ ó máa ń kọ́ ni láti yẹra fún ìwà ibi ó máa ń jẹ́ ká sá láti ṣetánà di ẹnì kejì ó máa ń kọ́ wa láti bí wọ́n ṣe máa ń pọ̀nyàn lé nítorí pé èdè àpọ́nlé lédè Yorùbá ẹ̀sìn ìṣẹ̀ṣe máa ń kọ́yàn bó ṣe ń pọ̀yàn lé bó ṣe ń yẹ̀yàn sí
torí ẹ̀ mò ń rọ gbogbo àwa tá a ti ọlọ́mọdé aṣọ́kó lọ àní sọnù ká padà sílé ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá ká jẹ́ kó mọ̀ wípé ìṣẹ̀ṣe la gbà. A kí gbogbo ẹ̀yin fans wa ní tilé tó pọ̀ both home and abroad. Akéyìn ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta akéyìn. Ọdún ká tí ó ń ṣe bí ọlọ́jọ́ bó ṣe ẹ̀mí ọmọ ọdún fá ọdún ìṣẹ̀ṣe lápapọ̀ ìṣẹ̀ṣe tó wà ti pẹ́ kò sẹ́ni tí ó lè wà ilé wọn tí ó tẹ̀lé ṣẹ̀ṣe tí ó bá tó lé ajó lóró yóò jẹ lóró ajó lọ́sùn yóò yọ lọ́sùn ajó lọ́bàtàlá ó lè jẹrè rẹ̀ ó lè jẹ lára agbó ó lè jẹ ní polówó ó lè jẹ ní àmàkù kò tiẹ̀ ṣe yìí kò sì fi lé ẹni tá máa wò láàdì bá. Okay, boy, 1 minute now. DJ Khalifa. Ọmọ ilé ń tọ́ ní 22 ti kọ́lá ẹ̀pọ̀ àjò ìfọ́táyọ̀ adébábá ẹ̀ṣọ́ rí ìfọ́yẹmí ọ̀yọ́ kábíyèsí o adédayọ̀ sílẹ̀ ọ̀pọ̀ súnmọ́ bá níwọ̀n ìjọba àyẹ̀wò àyàgbá lóko adébúpọ̀ làbíjà àtìsá tó ní ọlá ọ̀pẹ̀ ọ̀pá ẹ̀yìnlá ọmọ wọn ní kíyà ẹ̀gbá lágbé ẹ̀gbá lòun ẹ̀gbá ní kájúra ẹ̀gbá ní jẹmọ̀ ẹ̀gbá ní kòrò agé ọlọ́run. ẹ̀gbá ní sóyẹ́jẹ́ ọláyẹmí ìgbọ́dún ọ̀tà ní ìfẹ́ fún wa. nílẹ̀ ọjọ́ lórí aládìsá ọmọ lórí bàbá báyìí ká bàbá ọlọ́run bàbá báláyẹ bàbá bá ṣẹ́gun lórí ọlá ó ní púpọ̀ tó kú gbogbo ọlá tí bí ẹ lọ́dọ̀ gbogbo ọlá tí bí ẹ lọ́dọ̀ ní padà jọ ọmọ ṣẹ́ wa alábà lórí ọlá àdìsá olúwa kí Okele dùnúbọ̀ káàmì ọ̀gá mi ẹni ọ̀làyẹ̀mí etí omi ní bàbá fọ́ ẹ̀ka ní sábò ayé wa níta ẹ̀ṣọ́ àdìwọ̀n kábíyèsí o ẹni. tí àwọn wà káàkiri Aṣiiri bíi ọdún Ifá olóyè sórí ọlá ọ̀pá Ifá ní ìpínlẹ̀ Èkó
a wà pẹ̀lú bàbá wa àáfà Sẹ́mi White ẹ fi àlùkùránì kí àwọn èèyàn sà. adúpẹ́ fọlọ́run a fi ẹ̀yìn fún adéwálé anábì wa ọlọ́run fún ara ẹ̀ ní sọ fún wa pé iná má lè mú mi nínú ìkọ̀wátù gbogbo gbàgbọ́ gbogbo ẹni tó bá ti gbàgbọ́ pé òun ọlọ́run ń bẹ láyé so ìkọ̀wátù ìkan náà ìjọ ní gbogbo wa pàápàá jùlọ àwa bíbá yẹn nítorí ọmọ ìyá wa Alhaji Sulaiman Alao Adékúnlé Kíbla Fújì Madiba nítorí pé ọmọ ìyá wa ni alábẹ́ríkà ọmọ sílẹ̀ àdúgbò tiwa rè vicinity wa ni bí wọ́n bá ń bọ̀ lérí àwa gbogbo orú wọn á jẹ́ ká mọ̀ pé àwọn ń bọ̀ lérí ayé àwa náà wá fi tayọ̀tayọ̀ á fi pàdé wọn mo fi àsìkò yìí mo fi kí gbogbo ẹni tó wà níbí pé Ọlọ́run ò ní ṣe ayọ̀ eléyìí ní ayọ̀ gbẹ̀yìn fún oníkálukú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò dayọ̀ ẹni tó ń ṣe nǹkan lénìí kò ní ṣe láṣegbẹ̀yìn fún gbogbo apáta náà ọdún tó ń parí lọ yìí Ọlọ́run ò ní jẹ́ ká bá parí gbogbo oore tó kù nínú ọdún yìí ní dáadáa Ọlọ́run ajé tẹ̀lé kọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbóhùn sáfẹ́fẹ́ náà Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ yà ẹ̀ ní ṣiṣẹ́ gbà àdúrà gbogbo wa máa gbà Allahumma lakal kullu wa bikal kullu wa mikal kullu wa ilaykal kullu wa anta kullu wa kullu li kulli bi rahmatika ya arhamar rahimin la hawla wala quwwata. Maximum respect situation gbélé gbọ́ àwọn ọlọ́gbẹ́ ilé bí àwọn àlọ́dọ̀ Kíbla Fújì ọpẹ́ Ifá maximum respect pẹ̀lú jáṣe bọ̀ ìyá mi láyé gold ní kọ́ńdù lọ àti tóyìn Adéwálé ìwọ́n Mr. Wọ́nà. ọmọ ìgboro bí mi sọkàn tó bá ti rí mi ọmọ olóńgbò ọmọ sanwó mi ẹ̀yin àgbààgbà ìgboro gbé ìsọkàn ẹ máa ń jayé bọba òye kan kọ́ má ga pa àwa ló kàn 2024 àwa ni ìwé wọn tí nílé tààrà ìgboro gbé mi sọkàn mo máa ń jayé bọba òye kan kọ́ má ga pa àwa ló kàn ọmọ ìṣẹ̀ṣe làgbà kọ́mi wẹ̀rọ fún ọ̀sán ọ̀nà òkìkí mọ́tò kọjọ́ máa yọ ọmọ ológo kọjọ́ sí yọ àlùbáríkà àlùlárígbà original. Baby, say something like money come. That's all. Ọpẹ́ Ifá ẹ̀gbọ́n ọmọ ẹgbẹ́ ká ló ń ṣùkọ̀ lẹ́jà. Royal Majesty ọba Adédayọ̀ Sílà alágbàdo tìlú àgbàdo kábíyèsí o. Kọ́rẹ́nsì ọmọ onílẹ̀ ìbò ọ̀rẹ́ mi ògidì. ẹ mọ̀ kan tó jẹ́ Chris. Kí ló ń jẹ́ rẹ̀? Chris sábàlìyàn ní Chris kí ló fà á? Kí ló fà á? On the level náà wà tó wà látẹnu Màláíkà.
Grace. Ìyẹn Chris. Ó yá, ta ló kọ́kọ́ fẹ́ aláṣẹ kàlẹ́ndà yìí? Àdìsáde. Ẹ ká torí tọ̀ bọ́ta. Ó yá. Ọkọ̀ Mọ́ríà. Kàlẹ́ndà ọdún ètò kò ń ṣe pálí o, kì í ṣe pépà o. Àlùkò ni o. Alápẹ̀rẹ̀. Wò dáadáa, kì í ṣe pépà. Orí. A fẹ́ lọ́ọ̀jì. Nice idea. Kàlẹ́ndà. Kálẹ̀ ní àkọ́kọ́ tí kákọ́ fún ìbọn bá lọ́ọ̀jì kàlẹ́ndà yìí. Ok. Ta ni? Àpèrò èèyàn la fẹ́. Ẹ jẹ́ kí n pè bá mi ṣe fùhà Jimoh. Ibikíbi tí wọ́n bá wà ẹ jẹ́ kí wọ́n dìde. Láti ìjọ tó ti. Mo fi Ọlọ́run. Tí wọ́n sọ pé báà mi Jimoh wà á bùrù bí ọ. Ok, èmi náà di báyìí. Ẹ ó yá báà mi Jimoh. Báà mi Jimoh náà pè yí. Ẹ ti báà mi. Báà mi Jimoh Wahab ẹ má bọ̀. Báà mi Jimoh Wahab. Àdọ́pìtì àdọ́pìtì wa lẹ́nu. Àwọn dà. Ẹ jẹ́ ká ṣe pápá ibikíbi tó bá wà ẹ jẹ́ kó máa bọ̀. Aláyẹ̀dọ̀ ẹ̀yin tẹ̀jẹ́lẹ́gbẹ́ mi tajọ́ ta tíkẹ́ẹ̀tì ń bí. Kí ni Spurs tó ń lọ o? Kí ni Chelsea gbá o? Ẹ dájọ́ wo. Chief aṣojú Wahab Jimoh. Chief aṣojú Wahab Jimoh. Ẹ máa bọ̀ wájú. Báàmì ẹ máa bọ̀. Ẹni wájú ní Ọlọ́run ní sọ yín dèrò ẹ̀yìn. Àmín. Wọ́n lè máa wà, wọ́n lè láwọn èèyàn kan tẹ̀lé wọn wá o. Tẹ́yìn bá tẹ̀lé wọn náà kọ́ tẹ̀lé wọn. Bóyá. Báàmì mi ìmọ̀ pẹ́ yìí ni o. Olúwa mi. Àgbà. Aláàánú ni kì í ṣe pé olówó. Aláàánú. Mo sunkún délé ẹ̀wà rẹ́rìn jáde ni. Ẹlòmíì wá sunkún wọlé ta sẹ́lẹ̀kú tó máa sun jáde padà. Àwọn èèyàn rẹ̀. Wọ́n ti láwọn fẹ́ lọ́ọ̀jì kìíní $1 million. Sẹ́ríkì àgbà kí ọ̀fun Ẹ̀gbá land. Sọ́mi ikú tó wá pa yín kó pa Òkèlè. Ó ní kúri. Ọmọ ìyá èmi àti wọn jọ rí gbà kan náà. ọmọ ìyá ìjọba owó. Aṣojú Reform Ògbóni for Eternity. Aṣojú Reform Ògbóni for Eternity. Sọ́ni bí sáà ń tọ́jú àwọn ògbóni ni. Tẹ́kọ̀ fún àwọn $1 million. For Eternity. Eternity. Ẹ lọ́ọ̀jì kí ni $1 million ẹ máa bá ti yín lọ. Wọ́n fẹ́ fún yàn $2 million, oníkọ́ fún $1 million. Ṣé èmi ní ká price wọn. Ọlágbé ẹ̀ ti kọ́lé, owó kékeré jọ yín lójú. Báwo eléyìí fẹ́ bá fi kàlẹ́ndà yìí lọ́lẹ̀? Wọ́n ti fẹ́ sọ̀rọ̀. Àwọn aṣẹ́wódà àwọn ò ní dúró tòsí sí. Ẹ̀yin aṣẹ́wó ẹ súnmọ́ bí. Irọ́ kò sówó lọ́ọ̀jì nígbà. Máa fọ yín ní 100,000. Pẹ̀fà. Ẹ jọ ẹ bá mi fún ọ ní Ìṣọdún ṣe méjì. àtẹ́wọ́. Wọ́n láwọn lọ́ọ̀jì kàlẹ́ndà yìí ní 100,000. Ẹ jọ ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́. Aṣẹ́wó ṣé transfer ní ẹgbẹ́ ṣe ní sàbẹ̀fẹ́ gba cash. Àìrọ̀ àwọn ọmọ akọ́kọ́ ṣe wà lọ́wọ́. Owó tiwa ẹgbàá lọ́wọ́ aṣẹ́wó tẹ̀ fún wa. Eléyìí o. Bàbá Aṣiiri ọmọ àdúrà ẹ̀ láti. Aṣiiri ẹ wá gba kàlẹ́ndà lọ, ẹ̀yin lè máa ṣì ẹ gba kàlẹ́ndà lọ. Aṣẹ́wó súnmọ́ wọn. Kábíyèsí ẹ̀ sí ìlọ̀rọ̀ ìwé kò bá dé. Kábíyèsí Adébà Ayọ̀ Ìṣòdòlú. Adébà Ayọ̀ Ìṣòdòlú. Sílẹ̀ Ṣégùlù Tùrà Òkè Ìpẹ́lẹ́. Kábíyèsí Adébà Ayọ̀. Bíbá ilé ni olórí ìròyìn wá. Àjọyọ̀ tọ́wọ́ bá wọn ṣe lénìí, ọlọ́run kò fi lè ṣàṣepọ̀ fún wa o. Ṣé kí entertainment ló jẹ́ the best of England? Gbogbo wọn la kúkú ti gbọ́ yí pé àwọn tuntun màláìkà ábọ̀ màláìkà máa jáde nínú oṣù tá a wà yìí. Àwọn previous album tàlájì tó ti jáde ọmọ ìgbẹ́ nǹkan tó wà bẹ́ẹ̀ ó kì síbẹ̀. Àbẹ́ yìí tó fẹ́ jáde yìí ẹni tó bá kọ́kọ́ dárúkọ orúkọ ábọ̀mù yẹn fún mi àgbà 20,000. Kí lórúkọ ẹ̀? Ètò fẹ́ràn owó jù. Ìwádìí ìṣẹ́wóṣẹ́wó náà tún sọ pé kílè tó tí ìlà ìtò gbé dání tán. Ṣé ti lọ tán?
ẹni tó bá fẹ́ rà àdúgbà nínú hall yẹn kẹrọ wọn lókè. èmi náà fẹ́ pẹ̀lẹ́ tó bá rà àdúgbà nínú oṣù ìyá ara wà lókè. ó yẹ sọ pé tó wà lọ́gbẹ̀ẹ́ pé màá rà àdúgbà. tún sọ fún wa tí wọ́n ní màá rà àdúgbà jù ẹ lọ. sọ fún náà kọ́ sí pé màá sọ́rí rẹ jù ẹ lọ. tó bá fẹ́ sọ́rí rẹ bí aláìlú yẹ pẹ̀tẹ́ fún màláìkà. gbogbo wọn máa sọ́rí ilé o. ábọ̀mù ẹ̀ máa jáde grace làkọ́lẹ̀ inú oṣù yìí náà ló máa jáde gbogbo social media platforms gbogbo bó ṣe máa lọ àmàtúntù sórí afẹ́fẹ́ fún gbogbo wa káàárín ká ṣe bo passport ẹ̀ka bo wìtìwìtì ẹ jẹ́ ká bo grace náà wìtìwìtì báyìí lágbára ọlọ́run gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní on the 11th of December nínú oṣù tá a wà yìí òwe ni album yìí máa jáde tó tó bá ti jáde ẹ jẹ́ ká lọ ṣe bá ṣe ń ṣe tó láláyé ló wà nǹkan kí síbẹ̀ ó nǹkan kí síbẹ̀ ẹ yọ mọ̀ ẹ ṣáàbọ̀ gbogbo wọn máa rà àdúgbà alájí kí sílẹ̀ àwọn ọ̀dẹ́kùnlé màláyé kan the key player fún ti music mr proper original bandido the man nobody can bullshit aláyélúwà ó ti kàn yín báyìí àwọn dàkí ní ẹ̀dẹ̀ fún àkọ́kù ilẹ̀ gbadé gbèsòkè. báwo lè bá ọ̀rọ̀ lẹ́kúnlé báwo lè alájí akí alájí akí náà sẹ́yìn ọ̀pọ̀ lẹ́kúnlé.
akọ́dá kò ní lọ ìgbésẹ̀ rẹ̀ ní ìgbésẹ̀. Akọ̀dá yẹ alaba adé ọ̀sọ̀dá yẹ aláwọ̀ ìwà. Akọ̀dá yẹ aláwọ̀ ìwà. Asọ̀dá yẹ aláwọ̀ ìwà. Ojúbà fún olú alaba adé kúlé ojúbà àṣẹ ìjọba àlejò. Láti iléeṣẹ́ àfíìsíkò gbogbo alájọpọ̀ ẹni gbogbo aláàmì àdínkù kí gíléèsì tó jáde gíléèsì wa ò ní bá wá ní kó sí. A tún wá pe àwọn ọmọ alájà Alájì white Semiu white a recognize wọn wà bí àwọn onífá náà wà bí ẹ má di fóònù o àwọn onífá bóyá àwọn àti sójà ó kàn yà mí lẹ́nu bá tó padà rí onífá tí ó lo sójà mọ́ wọn pé à sọ́run wí là mú kó dé ni lórí bá ṣe fi sójà sí agbèjì ara asáfà fi gbogbo ẹ̀ wọ́ra wọn ó sàtẹ̀ wọ́ra wọn mọ́ra wọn ó ti wọ́ra wọn mọ́ra wọn gírèsì láyé o. àánú la rí gbà. Gbogbo ẹ̀yin tẹ̀lé ń ṣe àṣìjẹ fún wa olùsí ẹlòmí tó yẹ ká ti jẹ àṣìjẹ tinú ẹran olùsí ẹ̀dùn ẹran lolú ẹ̀ padà jẹ ọlọ́run wá sábìlì gírèsì lẹ́yìn náà rí gbà àánú ni gbogbo wa rí gbà mọ́ bí wà ilé kan
aláàjì ìsẹ̀mí white tí a mọ̀ pé lẹ́ẹ̀kan ìgbà tí mo gbé bárakádà ó sí ọlọ́run tó bójú mi jẹ́ wọlé ọlọ́run kan ló bójú tèmi náà jẹ́. Ta ló bójú yín jẹ́? Àwọn ẹbí mi. Ìgbà àti ìjẹ́ bẹ́ẹ̀ bá. Torí òun kọlà wa látọ̀run àwọn ẹbí mi náà bójú mi jẹ́. Ìgbà tó dẹ̀ dá mi dùbúlẹ̀ alábẹ́ tó dẹ̀ kọlà fún mi wọ̀n ní dèrè. Pẹ̀lú ọjọ́ orí. Ọmọ alájà. Kájé. Àti jẹ́jẹ́ mọ ìkókò. Kí lórúkọ títí wọn wà ní ọ̀hún. Wálé kókò. Rẹ́bù kan ti pọ̀ ju Daniel lọ́wọ́. Olúwa mi ni. Àmì wálé. Ẹ̀yin ẹ̀ ṣe farabalẹ̀.
kárí kó látúndé ọmọ wa rájà lọ́lẹ̀ wájú kárí ọmọ kárí látúndé. Ìgbà tí ṣe sùúrù ṣe àti sáré lọ́lẹ́ wọ́n káwọn kábíyèsí lọ́ba àlọ́ba àtàwọn lé tó ń bẹ̀ ní àdékúnlé ìṣẹ́nà àbájọsí ìbẹ̀rẹ̀ olúwa olúwa làálẹ̀ táwọn àtẹ̀jà oníyàwó àkùnfìyẹ́kùn àgbàgbọ́ bàbá olúwa mi báàbí ojú pàṣẹ kẹrẹ ọba síbà ibi tẹ́ wà ní ọ̀. èló lẹ fẹ́ fi kàlẹ́ndà yìí lọ́lẹ̀. 200 tán láwọn fẹ́ ẹ̀yin aṣẹ́wó ẹ̀jọ̀ sọ́sọ́ fún ẹgbẹ́ 200. ok ok. ẹ̀sà tí ìbárù àwọn. ẹ má kà ẹ mú odidi yẹn lẹ̀ fún wọn owó kàlẹ́ndà ni alábẹ́dẹ́. a máa fọ yín kàlẹ́ndà o ẹ má rúkọ yín lẹ́pẹ́. inú ọmọ yóò kì í dùn sáwọn alábẹ́dẹ́ wọn kọ́ alábẹ́dẹ́ náà kọ́nà fún un. irọ́ mo fẹ́ jẹ́ kan sanwó kú tó pépè. àkókò alẹ́ mọ́ 23 ní kú títí jọ ẹ lẹ́yìn jọ́jọ́ owó kàlẹ́ndà. sowó kàlẹ́ndà ní àbúrò MC. èlò. ẹni. ó kéré jù àlìkà yìí tẹ fún wa yìí. ẹ̀rọ àlìgbà. sápá ti wà Nàìjíríà o. ó yá ẹ̀fọ́ wa náà nìyí èyí tó kù èyí tẹ́ ẹyọ ọdún eléyìí èyí tó kù yìí. ọ̀rẹ́ dídì lọ́lọ́kùn ṣe fún yín láti jọ́ tẹ̀ ti délé. ẹ kú palẹ̀ mọ́ 23 December yìí. ní kú títí jọ́ yẹn. pẹ̀lú lẹ́yìn jọ́ yẹn ó máa tẹ̀. ó yẹ kí n wà ní computer village carnival. alófilẹ̀ ọ̀dọ́ yìí ni mo wọ́n ní gbogbo àwọn tá a kọ́ la Nàìjíríà ẹ̀yin lẹ́ta fẹ́ fún wọn ẹlẹ́dàá wa bí yín o. èrò náà padà fún wa. adigunpọ̀ rẹ̀ o. adigunpọ̀ káyọ̀ rẹ̀ o. ẹ̀dùn náà ní wàá fàṣẹ ẹ̀ṣẹ̀ wọlé rẹ̀. ẹ̀kọ́ adébáṣọlá láti kúrú pọ̀
ìṣeré máa ń yí bàbá àgbàdo. Wọ́n bí wáyé lé lé. Ọ̀pọ̀ táwọn ìjà àwọn àgbẹ̀ àbàkọ́lá ìkó bàbá afádé yìí bàbá tí bá jọ ọ̀rọ̀ la ọ̀rọ̀ ṣe bàbá tí bá dà wà rí. Ìgbà tó sọ fún mi láyà ó kù tọ́lọ̀ ọ̀sẹ̀ tó kọjá ìgbà yàrá ìṣòro. Wọ́n sọ pé ó dà pé ikú ni torí wọ́n ní ọ̀rọ̀ tí kú gbọ́ tẹ́tí ẹ̀ fi bí ó dà pé ikú òkè gbọ́rọ̀. But wọ́n tún máa ń sọ pé yànmùyánmú kò kí lò ju 7 days. Ṣé wọ́n ti invite ẹ̀yin sí níbi yànmùyánmú tẹ̀lé mọ̀ pé 7 days ni wọ́n máa ń lò? Àmì ìdí àwọn èèyàn bí àwọn tó gbé kẹ́tò lórí sọ. Sọ́dọ̀ yànmùyánmú tó wá jẹ́ lánàá mọ̀ ni. Wọ́n yẹ ká sí recognition abẹ́rẹ́ Ifá wà high recognition. Abẹ́rẹ́ Ifá. Ẹ jọ nígbà tá à ń ṣe lọ, wọ́n á tún rí pé ibi tí a tún lè lọ sí ọ̀dọ̀ Ifá Táyọ̀ ni. Kó tó rí pé mo pe aṣojú Michael Sabusi. Kí Michael Sabusi government kí ẹ wá girlfriend kí ẹ wá bọ̀ mí. Ifá Táyọ̀ dà. Ifá Táyọ̀ àwọn ẹjọ́ pé olúwo ìkọ̀ tó ń gbogbo àtọ̀dá àdé. Ifá Táyọ̀ kàlà ṣe èmi ó máa ṣe ni. àwọn dà Ifá Táyọ̀ dà. Àwọn ọmọ tó kọ ẹ máa bọ̀ báyìí. Ní odò Ifá tí mo fẹ́ fún ọ. Bí ọmọ Ifá ṣe ń ṣe bẹ́ẹ̀ ni Ifá Táyọ̀ náà ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ Ifá òdìrọ̀ gbogbo wọn kápọ̀sì wọn yẹn gbogbo àwọn gbogbo àwọn agbẹ́fà gbogbo àwọn agbẹ́fàga. Àwọn aṣẹ́wó rẹ̀ rà. Wọ́n ní aṣẹ́wó tí wọ́n wọ́n wá lọ yẹn. Ṣé Ifá Táyọ̀ ló ń lọ? Ṣèkìṣèkì Ifá Táyọ̀ ló ń lọ. Bàbá lẹ́gbàá. Ṣèkìṣèkì bàbá lẹ́gbàá. Kò sì ẹ̀ ti múra lé. Ifá Táyọ̀. Ó ti jóye. Orí ẹ̀ kò ṣe kí ọ Ifá Táyọ̀ ló ń bọ̀. Ifá Táyọ̀ ẹ máa bọ̀. Àwa náà ló dùn pátá bẹ́ẹ̀kì fún. Àwọn bíbá bá bẹ̀rẹ̀ sí mọ̀. Kàlà ṣe ní Ifá Táyọ̀ ó máa ṣe. Aládé. Ọlọ́run. Láàrín sáwọ́dà. Ẹ ní sùúrù ká tó gba owó. Ifá Táyọ̀ Ifá kan ló sọ pé. Kékeré. Ó ní ọ̀fàyàn fàyàn. Ọ̀fàyàn fàyàn. Ifá ló ní o fà mí lọ́yàn o. Ifá ló ní o fà mí lọ́yàn o. Ọ̀fàyàn fàyàn. Ọ̀fàyàn fàyàn. Ọ̀mùwàmùwà. Ọ̀mùwàmùwà. Ifá ló ní ẹ fún wa lówó o. Ifá ló ní Ifá ló ní ẹ̀wà Ifá Táyọ̀. Àwọn babaláwo tó ti jí lọ́wọ́ bá yín sọ̀rọ̀. Kí ni? Olúwa àgbáyé rẹ̀. Àwọn Àtọ̀rúnmìlà mọ àjọ tẹ̀wọ̀rọ̀. Tíkẹ́ẹ̀tì jọjọ pàápọ̀ ní Àtọ̀rúnmìlà. Ẹ̀yin lè má mọ̀. Èló ni Ifá Táyọ̀ fún? Kò pé. Ìlọ wọn máa ta. Kò pé. Àwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ pé àwọn babaláwo. Ifá Táyọ̀ ẹ máa ń ṣe jù báyìí lọ. Wọ́n máa ní babaláwo. Èló ní bẹ́ẹ̀. Olùkọ́ ṣe ní láti ẹ̀ kò tún kúrò kí kúrò náà. Ọlọ́run yìí kò nu Ifá tí máa. Ti tú sí ṣe. Ìrọ̀lẹ́ ẹ̀ máa gbé ojú ìwé láti ẹ̀. Wàṣẹ́ ẹ fún wa láti ẹ̀. Ẹ fi ẹ̀fọ́ jọ ń bẹ́ẹ̀ni. Ẹ bá wa pàdé. Àpadà sí burúkú ọlọ́run ní ilé orí. Ẹ bá wa pàdé Ifá Táyọ̀. Ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tàlà ṣé nìyẹn. Ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ Ifá Táyọ̀. Ifá Táyọ̀ kéèyàn tó lè máa.
ẹ lè fara rẹ lọ o torí yín la ṣe gbogbo dédé náà. lẹ́kẹ̀lẹ́kẹ̀ òtẹ̀lé bá lù lásán. but ẹ̀yin ìyàwó ilé tẹ̀wá bí ẹ̀mẹ̀ tẹ̀lé o àbọ̀ ìṣòro mi lọ́wọ́ ti mú nǹkan tó ojú wọn òbí lẹ́nu ọmọ kankan yàtọ̀ sí pé ìyàwó ilé kan wà bí kan kẹ̀yà ṣọ́ra yín kẹ̀ tẹ̀lé tó bá ti tó sí yẹn má gbà o ẹ̀ sọ fún pé ìyàwó ilé mi yín o but gbogbo ìyàwó ilé tó wà bí tó bá rẹ ọkọ ẹ̀ jẹ ìyàwó ilé tó wà bí tó bá jẹ pé ó yín àlè mọ́kọ ẹ̀ lórí ẹlẹ́dàá gbogbo àwọn ọkùnrin àjọ tọ̀hún yà ó ìyàwó ilé tó wà bí tó jẹ́ pé from one hotel to another wọ́kùnrin kò pọ̀ pé ágbà bí dúdú pé ágbà kò mọ́kọ̀ lágbọ́rọ̀ ẹlẹ́dàá gbogbo àwọn ọkùnrin gbogbo ìyàwó ilé tó wà bí tó bá yín àlè mọ́kọ ẹ̀ lórí àṣírí yín máa máa tú o kí ló kọ ẹ̀yìn tóbìnrin ní gbogbo ìyàwó ilé tó wà bí tó bá yín àlè mọ́kọ ẹ̀ lórí àṣírí ẹ̀ máa máa tú o ẹ̀rọ àwọn ìyàwó ilé gidi wọ́n ṣe àṣẹ àwọn náà ṣe ìyàwó ilé gidi tó dá òtún ọmọ pé wọ́n ṣe wọ́n ìyá sọ̀rọ̀. oríkòrò bá a ṣe bí ẹrú là bí ọmọ. of course. ìbí ó yàtọ̀. àwọn obìnrin tí wọ́n ń ṣe sìná yẹn. ìdíwò ni ó yàtọ̀ ẹlòmí ọ̀bẹ náà fi gbọ́mọ jáde ní. ọ̀gá sóbìnrin lobìnrin bá ṣe sìná ni ṣé bí ọkùnrin lobìnrin bá ṣe sìná àwọn ọkùnrin náà tá àkọlù obìnrin olóbìnrin kan ẹ̀yà ìṣèpè fáwọn ọkùnrin náà. ọ̀dọ̀ wọn ìyá mi ni mo wà. èmi ò ní fárí apá kan dá pákó sí. ọ̀dọ̀ wọn ìyá mi ni mo wà. ó dà àwọn abálé ilé tá a wà bí ìtorí baálé ilé lèmi náà. gbogbo baálé ilé tó wà bí ìyẹn ṣí fìlà kẹtẹ́rí gbépè ẹni tí ó lè fìlà kò tí ẹrí lẹ̀ kóun náà gbépè o. gbogbo baálé ilé tó wà bí tó jókòó lójú kò mú lọ ni from one to ten to another bó bá rà bukí aṣọ mọ́lẹ̀ tó bá rà rọ fún fàṣẹ ìbáàjà fi kò márùn ìbáàjà fọ́jú òun lọ náà ni ìbáàjà ọlọ́bọ̀ àgbẹ̀ ìbáàjà lẹ́pa oṣan baálẹ̀ mo mọ̀ pé iná kì í ṣe ṣìnà àbí ìbáàjà arara ọmọ mẹ́rin gbogbo àwa baálẹ̀ ilé tá a wà bíi tá a yá lèmọ́yàwó wa lórí including me including Okele including Baraka including Fatayo including ọpẹ́ ìfagaga tó ṣe kan lóbi lágbára ẹlẹ́dàá gbogbo ẹ̀yin máa bẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀ wá bí ẹ̀yin ìyàwó ilé lágbára ẹlẹ́dàá yín gbogbo bá lé tó wà bí tó bá yín àlè wọ́n yàwó ẹ̀ lórí lágbára ẹlẹ́dàá gbogbo ẹ̀yin máa mi ọ̀pàkí àgàkẹ́ olókìkí every time lágbára ẹlẹ́dàá yín gbogbo bá lé tó wà bí tó bá yín àlè wọ́n yàwó ẹ̀ lórí àṣírí wọn máa máa bò ó. àṣẹ torí pé nìkan ń dán pàlàpàlà wò kò sówó lọ́wọ́. ṣé kí wá ṣe pé fúnra mi ni. mo ń dán pàlàpàlà wò kò sí kọ́mọ̀ náà ni mo ń dán pàlàpàlà wò ayé ọ̀nà kọ́mọ̀ mọ̀. òun gbá kọ́nà bẹ́ẹ̀tì gan. ẹ lọ ẹ jẹ́ àwọn ọdún ara wa àṣírí wa ò ní tú. èmi tí mo dàgbà lọ́jọ́ orí tí mo kéré ní sàárà. ọlọ́run àwọn ọlọ́mọ kí àpẹẹrẹ lọ sóko. tàbá fẹ́ jẹun ẹja mẹ́ta ló máa fún wa. àdàgbà má kúrò lára òkú. ó mọ̀ mọ̀ ní jẹ́jẹ́ ìlú gọ̀. akéwì jẹ kíbla òyà wá ṣe tíwájú méjì kan wọ́n rí. ọ̀pọ̀ táwọn ìjà àwọn àgbẹ̀ àbàkọ́lá ìkó bàbá afádéyìn bàbá tí bá jọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe bàbá tí bá jọ ọ̀rọ̀ mi. ìbátan fún mi láyà ó kù ọ̀sẹ̀ tó kọjá ìgbàlá wa. Ìbá olóògùn, ìbá olóògùn, ìyá olóògùn.
Ifá olóko ìgbà ìṣèké. Orí táwa balẹ̀ pọ̀, orí máa gbé, gbogbo ìlú táwa balẹ̀ pọ̀. A wà pẹ̀lú àwọn bàbá wa baálẹ̀ Ẹ̀fọ̀n láti Èkìtì. Ọgbà ọ̀nà tí o bá lè. Ṣé ìfẹ́fẹ́ ní sí olóyè Toríọlá ni? Ọmọ mi ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣàpèjúwe ara yín fáwọn olólùfẹ́ wa. Orúkọ tèmi ni Chief Toríọlá Múlùmọ́ baálẹ̀ Ẹ̀fọ̀n. Mo wá bá ọmọ mi ṣe ọdún Ifá tó máa ń ṣe ní ọdọọdún. Ní gbogbo ọdọọdún ní ọjọ́ kẹta nínú oṣù kejìlá ọdún ló máa ń ṣe. Àdè máa ń wá, a máa ń ṣe ayẹyẹ, a máa ń ṣe ayẹyẹ. Ó máa ń invite àwọn èèyàn pẹ̀lú olólùfẹ́ àdè máa wá. Ẹ ṣe gan fún àwọn tí wọn nígbàgbọ́ nínú Ifá ìjẹ́ nìkan tẹ́ fẹ́ sọ sà. Ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú bá kì í jọmọ Oòduà. Nínú nǹkan tẹ̀ ti káàkiri gbogbo àgbáyé sí àtòyìnbó kan ti ń dé bá. Àdẹ̀ ti kọ́ wọn, ọ̀dẹ̀ ti mọ̀, ọ̀dẹ̀ tó ti ń kọ́ṣẹ́ bá nílùú òyìnbó. Ẹ ṣe gan sẹ́kù fẹ́sà. Àní dààmú ojú òdìjú ààrẹ ìwádìí àmáìfì. Ifá ló ní ọmọrọ̀ yìí ṣe. Ifá ló ní ọmọrọ̀ yìí ṣe. A béèrè owó lọ́wọ́ rẹ. A béèrè owó lọ́wọ́ rẹ. Ó ṣe no. Ó ṣe no. Ṣe yes. Ṣe yes. Níta bá béèrè. Níta bá béèrè. Ifá ní o fún wa. Ifá ní o fún wa. Àti ìbèrè tí Ifá ti ń fún wa. Àti ìbèrè Ifá ti ń fún wa. Ọpẹ́ Ifá àgbáwo. Báwo ni kì í ṣe dùn lélẹ̀? Inú mi dùn rẹpẹtẹ o, inú mi dùn gidi gan. Olùkọ́ lọ́wọ́ ọkùnrin, olùkọ́ lọ́wọ́ obìnrin, olùkọ́ lọ́wọ́ ọmọdé, olùkọ́ lọ́wọ́ àgbà, olùkọ́ lọ́wọ́ àwọn bàbá, olùkọ́ lọ́wọ́ màmá tó gbò mí torí ènìyàn láṣọ ènìyàn. Kì í ṣe ohun tí èèyàn lè dá ṣe torí bí mùsùlùmí ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì náà ń dúpẹ́. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀ náà àti dúpẹ́. Mo wá dúpẹ́ pé ẹnu ọpẹ́ gbogbo wa, ẹnu ọpẹ́ wò ní kan. Lágbára Ọlọ́run gbogbo bí gbogbo àdìgbé ń ṣọgbọ́n ọmọ aláyé ò ní mọ bẹ́ẹ̀. Nínú iléeṣẹ́ yóò ní dàrú o. Lágbára Ọlọ́run òkè òkè náà máa lọ ẹ̀ ní wálẹ̀ o. Àlẹ́kànlẹ̀ tó máa wáyé báyìí ó ti gòkè ní wálẹ̀ mọ́. Ohun ò ní rá, ohun ò ní rá. Lágbára wọn tó wá wá ní ìbàdàn á délé báre, á rìnà kore, àkòyá ibi. Owó tó máa bá wọn délé báyìí. Tó bá wà bàní wọ́n máa ń fi bákan ní ọ̀nà làáwọ̀ ọbẹ̀, jábọ̀ bẹ, ọ̀nà bẹ ó ṣọdún yìí, wọ́n ní kò ní ṣe ẹ̀mí. Àwa ṣọdún yìí tán o, àwọn ó ṣe ẹ̀mí ọ̀làlà, àwọ̀ ọbẹ̀, mo wá kí lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà pé gbogbo oníkọ̀ọ̀kan tó wá nígbà délé báre, rìnà kore, àkòyá ibi, owó tó máa bá yín délé báyìí, lágbára síwájú àdúrà, àṣẹ, àṣẹ, èmi olóyè Ọpẹ́ Ifá Olúwo Ráfò Àpésì Ajígbọ́tifá mo wá kí wa pé aṣọdún àṣẹ ẹ̀mí o. Ẹ ṣe sà àwọn kan wọ́n máa sọ pé onífá tó bá ń borí kò lè báyàn yẹsẹ́ wò. Ṣé àwọn tó bá ń wọ́kọ tó ń wá wọ́rò tó ń wá kí ìgbésí ayé wọn dá ṣé gbogbo àwọn kíni lẹ́yìn máa ń kọ́kọ́? Gbogbo ẹ̀ lèmi ń ṣe gbogbo owó nìkan ló lèmi ò mọ̀. Kéèyàn fẹ́ ṣe bàṣírí tó fẹ́ ṣẹ̀yọ̀nù bọ́kọ àti aya bá já ń jà àwa lè ṣe kí ni ihun tó ti so pọ̀ téèyàn kan fẹ́ dàrú àwa ṣe kí ni á tún ṣe láti lè jẹ́ kí ìfẹ́ yẹn wà padà. Ẹni wá tó ń bẹ lọ́wọ́ ọmọ tó bá dọ̀dọ̀ tèmi á béèrè sí bóyá òrìṣà kan ló yẹ kó bọ bóyá Ọ̀ṣun ni àbí bóyá ẹgbẹ́ ẹ̀ ló yẹ kó bọ á béèrè kan tó bá yẹ tó ń dà láàmú àbí yóò gun ìdílé ni wọ́n bá ti ṣe nǹkan yẹn ó ti dandan kó ní kó wá dúpẹ́ ìpàdé ọlọ́ adẹ̀ tí ń ṣe fọkùnrin à ń ṣe fọmọbìnrin à ń ṣe fọmọdé à ń ṣe fágbà tọ́dẹ̀ wà ń dúpẹ́ mo wá dúpẹ́ lórí àwọn kọ́sítọ́mà mi tó wà ní London Báyọ̀ ní London mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ènìyàn ni mo wá dúpẹ́ lọ́wọ́ Ayọ̀mídé ọkọ̀ Olúwatóyìn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lágbára Ọlọ́run gbogbo tí gbogbo ti ṣe ń sọgbọ́n ọmọ aláyè ò ní mọ̀ bẹ̀rù lágbára Ọlọ́run òkè òkè ìlú náà máa lọ Ọpẹ́ Ifá national care center yẹn kò ní bàjẹ́ o àtẹnimọ́ rántí sọ àtẹnimọ́ rántí sọ mo wá dúpẹ́ lọ́wọ́ ògbó yìí àwọn ọlọ́pàá Nàìjíríà ọkọ̀ ọba àdọ́ba kò ní sáwọn lẹ́sẹ̀ o nígbà òní pèsè mọ́ lọ́wọ́ o mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀dùnkú ògbó ti pé sọmọ ọmọ aláyè ò ní mọ̀ bẹ̀rù aboyún ilé ábítibitire àkùn àtọwọ́ àlàbòsì bó ṣe máa rí ìwọ̀n lágbára Ọlọ́run fún arígbé àṣẹ bẹ́ẹ̀ o. Ṣé máa ń wo àìsàn èyí? Wọ́n ń pè ní èdè ṣẹ́ǹgbọ́n òun náà máa ń pè ní koloríà ṣẹ́ǹgbọ́n àìsàn koloríà yẹn òun ló di éèjì ṣó ti yé nìsín àìtọ́ sí ẹ̀gbẹ́ òun ló ń pè ní éèjì ṣó ti yé nìsín ṣùgbọ́n kò sí tí agbára Ọlọ́run ò ká ṣó ti yé nìsín lágbára Ọlọ́run kò sí tó mú ilé tí ò
bá yín fáwọn olólùfẹ́. Ẹni bá fẹ́ pè mí tó ń bọ̀ lórí mẹ́rin àgbáláyé ó pé nọ́mbà MTN ní 08034085454 08034085454. Ẹni bá ń bọ̀ láti Èkó àbí tó ń bọ̀ láti Abẹ́òkúta kó bọ́lẹ̀ ní Quality bus stop ó gbé ọ̀kadà kó lóun lọ sí ráfò ojú orin tó bá di ráfò ojú orin yẹn kó lóun lọ sí ọ̀dọ̀ ọpẹ́ ẹ̀fá olúwo ráfò ìṣẹ́nu kan tí ò mọ́lé mi Kọ́láwọlé street nọ́mbà 10B. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Ifá ìpàdé wájú ìjọ mi ọjọ́ rẹ ṣe kí wọ́n ti pẹ́ fún wa.